Alhaji ò mean, it doesn't mean any harm with those people. Wọ́n mean àti insult wọn. Tẹ́ bá ọbọ̀rọ̀ ẹ̀ ṣe rí ẹni yẹn yín tàbí wọ́n béèrè pé báwo ni ọjọ́ Friday ṣe fẹ́ rí. Alhaji láti máa ṣàlàyé fún wọn pé fẹ́ni àwọn ẹni yẹn ní pé ìjọ Friday ilé ọ̀dọ̀ mọ́mì òun àwọn ilé bàbá àwọn area bí tó yẹ kó àwọn èèyàn lọ ibi tó ṣe bíbi tó kù bá kú náà àwọn èèyàn lọ ẹ jẹ́ ká bára sọ tọrọ ṣe bíbi tó kù bá kú ó ló yẹ káwọn èèyàn wà bí tó kù bá kú ló yẹ káwọn èèyàn wà but àwọn people yìí gbogbo àwọn èèyàn generally yàtọ̀ sí àwọn àfà generally wọ́n lọ síbi tí òkú ti kú ilé Alhaji náà wà. He was trying to tell them pé àwọn èèyàn gbogbo èèyàn báyìí even àwọn àfà gan ilé òun náà wá ìgánu sí yẹn ò míì ilé òun ní gbogbo wa jókòó sí yẹn ò míì pé oyè kùnà oyin sọ̀tì tàlàjì Alhaji sọ èdè street ni Alhaji sọ èdè street mo dẹ̀ mọ̀ pé Alhaji ò tàlàjì bá mọ̀ pé bóyá ẹni yẹn ó máa di kọ́pọ́n record àbọ̀ ó máa di fáwọn èèyàn gbé báyìí I'm sure Alhaji ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ Alhaji ò mí láti insult ẹni àwọn Muslim ọlọ́run máa yàn mí láti insult anybody ẹ jẹ́ kí àwọn èèyàn bá ṣe máa ń sáré gbé ọ̀rọ̀ yẹn kò dáa káwá ní Alhaji ṣe mistake náà accept ẹ̀ pé Alhaji ṣe mistake ohun tèmi expect tó ní ọmọ ìkéré tèmi o tàlàjì bá ṣe mistake ẹni tẹ́ ló ń sọ̀rọ̀ yẹn àáfàá tẹ́ ló ń sọ̀rọ̀ yẹn ace ẹ̀yin Muslim tó mọ̀ ọ̀rẹ́ kí lórúkọ àáfàá tó ló ń sọ̀rọ̀ yẹn kí lórúkọ ọ̀rẹ́ wọn tó ń sọ̀rọ̀ yẹn ọ̀rẹ́ Alhaji tó ní ìṣèbọ̀ ọ̀rẹ́ Alhaji náà kí lórúkọ ẹ̀ ṣéwù tó ní má fàgùn ṣéwù kìíní ó dẹ̀ wá ń ṣe kíní àṣé mi wá ẹ̀yẹn nígbà tó já ọba ìjà àgbàwò kí ló kẹ́mi pẹ̀lú àgbàwò kí ló mí báyìí mo ní kó láhùn kó sọ̀rọ̀ sọ ìtàn wá ní pé kẹ́ má sọ̀rọ̀ nù ṣé ẹ̀ tún lè láhùn kẹ́ tó wọ́n kẹ́ dárúkọ wọn ni sọ̀rọ̀ kí lórúkọ wo jàre ọmọ yìí ṣé Sulaiman Faruk Alhaji mo fi tọ̀tọ̀ dárúkọ yìí torí àwọn ọmọ ẹ̀yìn gan eyín ẹ̀wọ́ àti sọ̀rọ̀ tó bá jẹ́ ẹ fẹ́ ṣe dáadáa rọ́lọ́rọ̀ iná Nàìjíríà to be sincere nobody is above mistake tẹ́yìn bá rí pé Alhaji ṣe mistake tẹ́ ẹ̀yin fúnra yín tẹ́yìn kan sọ pé Alhaji ní arrogant Alhaji wà arrogant Alhaji ṣe kíní kan Alhaji tẹ́yìn kan sọ yẹn Alhaji ṣéwù yẹn ẹ máa ti mọ Alhaji ju gbogbo wa lọ tó bá jẹ́ mi ní gẹ́gẹ́ bí ọmọ ìkéré nǹkan tó yẹ kẹ́ kọ́kọ́ ṣe bí ọ̀rẹ́ yín tẹ́ẹ̀dẹ̀ fẹ́ kó tẹ́ lójú ayé ó yẹ kẹ́ kọ́kọ́ sọ pé ẹ̀yin àáfàá wa ẹ̀yin kíní wa àbá ìṣe bá pè wọ́n ẹ̀yin èèyàn wa mo rí pé fídíò kan lọ lórí afọ́nrán o mo rí pé fídíò yẹn lọ lórí afọ́nrán 75 nígbà tẹ́ẹ̀ ti rí pé kíní yẹn ò dáa tẹ́ẹ̀ ti rí pé fídíò yẹn lọ kò dáa 75 mo expect pé káyìí fúnra yín kẹsẹ́ pé ẹ̀yin èèyàn wa ẹ má bínú on behalf of ẹni báyìí báyìí o ó yẹ kẹ́ sọ pé kó má bínú tẹ́yìn bá sọ pé on behalf mo bá bẹ̀ o ẹ má bínú mo mọ̀ ọkàn mi tọkàn mi sọ fún mi ní pé Alhaji will do the same thing pẹ̀lú immediately pé èmi ò ká kún ẹ má bínú ọlọ́run but níbi tí èèyàn máa jókòó ní ọjọ́ òkú yẹ níbi tẹ́rọ ògbé pọ̀ ṣe ara ìtẹ́ máa ń sọ pé ẹ̀mọ̀ èèyàn rí ẹ súnmọ́ èèyàn ẹ ṣe èèyàn mi nìyẹn ṣe rí mo rí pé àwa kan nílùú a ti máa ń wò pé kò sí nǹkan tí lágbájá fẹ́ ṣe torí pé èèyàn bá súnmọ́ èèyàn yẹn tó bá súnmọ́ èèyàn yẹn that does not mean pé kẹ́ kó wá slap ẹnìyẹn gbangba ohun tó bá ti gba slapping gbangba
lẹ́yìn yẹn bá decide kó má sọ̀rọ̀ gan ó lè fa division for life. Ó yẹ pẹ́ ṣiṣẹ́ yẹn ó yẹ kẹ́ni lágbájá o yàn bí àfọ̀ èèyàn báyìí báyìí ẹ̀yà afá àwa ẹ̀yẹ èèyàn mi ẹ má bínú o kò mí ní ẹ̀bẹ́ òkìní kan alájà ṣe wà ní ẹ má bínú kíní kan but níbi téèyàn ti ń ṣòkù yẹ tó ní àwọn governors sáwọn èèyàn tó wà lórí ìjókòó tẹwá ní kó apologize fún àwọn àfà. Meanwhile fídíò tẹ́yìn kọ̀ọ̀kan sọ ìgan to be sincere máa yẹn lè má ti rí bẹ́ẹ̀ ṣe gbé ọ̀rọ̀ yẹn time yẹn ó lè má rí because aláyè ìṣe party ó ń gba àwọn àlejò káníkíní yẹn ṣẹlẹ̀ níjọ́ Thursday Friday ló ṣòkú yẹn ọ̀ká ní late Wednesday ṣe mọ̀ there are some things ṣe rí ẹ̀yìn pẹ̀lẹ́ ló bí ó lákọ. Before you tell somebody to say sọ pé kéèyàn má bínú àbí sọ pé sorry ó máa ní àwọn nǹkan kan tí kẹ́yìn máa wò lọ́tún tí kálukú máa wò lósì kéèyàn tó lè come out to say I'm sorry. The word sorry ó tóbi gan-an bó ṣe wà yẹn ó lè tú odidi ìlú. Ẹ̀yin èèyàn tẹ́ máa tún wá ń dá sọ̀rọ̀ yẹn the way tẹ́ fi ń gbé ọ̀rọ̀ yẹn ṣe fẹ́ sọ mi pàwọn àfáà yẹn wọn ò lè bá làájì ṣe mọ́ láéláé. Ẹ̀yin tí mo rò pé ẹ lè máa forí gbálẹ̀ ẹ̀yin àfáà kan tí mo rò pé ẹ lè máa forí gbálẹ̀ bóyá tẹ́ ẹ̀ bá ti sí ní tébù tí wọ́n bá ti ṣí tébù kan ẹ lè máa forí gbálẹ̀. Nígbà tó kúkú ilé olókùú ọ̀tọ̀ ilé olókùú yẹn to be sincere ẹ ká sòótọ́ ọ̀rọ̀ ilé olókùú yẹn káwọn èèyàn wà ń bẹ̀ nǹkan tó dùn ẹni yẹn bó ṣe dùn wọn lọ́kàn náà ṣe sọ síta bàbá ẹ̀ rí kò sí ẹni tí nǹkan bá ṣe á sọ̀rọ̀ ó ní pé bóyá ó fẹ́ fi insult wọn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ra take things easy gbogbo nǹkan kọ́ la máa gbé ẹ̀rí ó bú wọn ó insult wọn ó sọ̀rọ̀ sí wọn ṣàlàjì yẹn ṣé alájì yẹn ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni ṣàlàjì ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni ṣé wọ́n ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ náà lẹ́yìn kan analyse ayé àwọn ìyàwó wọn àbẹ́ẹ̀rí bọ́n ṣe múra ẹ̀yìn kan tẹ̀ ń ṣe iṣẹ́ rí ẹ jẹ́ ń ṣàlàyé nǹkan kan tèmi rí bẹ́ẹ̀ tó jẹ́ pé ó dùn mí tó dùn mí. Bóyá rè tí mo fi máa ń sọ̀rọ̀ àwọn tí mo fi máa ń support àwọn obìnrin tí wọ́n ṣẹ̀ máa ń fọkọ bóyá olóyún mọ́sàn fi rò pé bóyá ọkọ mi bóyá ó bímọ síta àbí bó fẹ́ nìkan tẹ́lẹ̀ ọkọ mi ò má rìrì náà I'm his first wife and I'm the only wife tó fẹ́ èmi nìkan mo bímọ fún ọkọ mi ò lọ́mọ kan síta bóyá mo máa ń sọ̀rọ̀ yẹn yìí kọ́ rò pé bóyá mo jẹ́ second wife lọ́dọ̀ ọkọ mi àbí bóyá mo fọ́kọ mi ni bóyá mo ṣe ń support wọn èmi ń sọ fún ẹ̀yin obìnrin ẹgbẹ́ mi láti lè di ilé yín mú ni kí ni mo sọ fún yín láti lè di ilé yín mú kí lẹ máa ń rí láàrin káwọn obìnrin ẹ̀dùn náà mo ti notice kí ni yẹn pa tí òbí àtọkọ ọkùnrin bá ti fẹ́ra wọn báyìí tí ìyàwó tó bá wà nílé tó ṣẹ̀ fẹ́ ọkọ yìí ẹ wá lọ gbárí rìrì gbogbo yẹn gbárí kì í ṣe everybody ayé tẹ kò sí bí àwọn ọmọ tí ìyá wọn ò sí nílé ọmọ tí ìyá ò sí nílé pẹ̀lú bàbá yìí ìfẹ́ ò lẹ máa fẹ́ ní kórí sórogún ìyẹ́ tó wà ní ìfẹ́ ò lẹ fẹ́ ní kó lé wọn ò lè nífẹ̀ẹ́ ara wọn wọn ò lè nífẹ̀ẹ́ ara wọn ìyàwó tó wà lé wọn máa wò bíi pé bíi ta ni kí ni wọn máa ń fojú di ìyàwó tó wà lé gan wọn kì í láìkì wọn gan wọn máa ṣe kí that is not true. What about me your ìyálé àti bí bọ́sọ́dì mi èmi ò lórogún mi ìdẹ̀ níyàlé ẹ má máa ṣeré bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ pé àwọn kan ti take kí ni wọ́n máa ń take bóyá táwọn èèyàn bá sọ pé èmi ìyálé ọkọ wa àwọn èèyàn kan ti take it serious
ọkọ mi ò ní ìyàwó síta, ọkọ mi ò dẹ̀ bímọ síta. I'm his only wife. Pé Akeem máa kọ́ ṣe ìyàwó fún yàn láyé ẹ̀, ó máa fẹ́yàn láyé ẹ̀, èèyàn bímọ fún láyé ẹ̀ mi. Èmi lèmi ti bí ọmọ kan rí kí n tó fọkọ mi. Sọ ẹ má máa gbé síra wọn. Ṣé kò yé yín? Bẹ́ẹ̀ ṣe wà yìí, ẹ̀yin tẹ́ bá ṣẹ̀ àwọn obìnrin tó bá ṣẹ̀ fẹ́ ọkọ yẹn, wọ́n máa ń jẹ kòbókò. Ó máa ń jẹ kòbókò lọ́wọ́ àwọn ọmọ tí bàbá wọn ò fẹ́ ìyá wọn mọ́. Àwọn ọmọ tí ìyá wọn ti lọ àbí tí wọn ṣẹ̀ mọ́ tí wọ́n máa ń bá bàbá, wọ́n máa ń bá ìyá wọn ṣorogún. Wọ́n máa ń ti ìyàwó yẹn. Ẹ̀yin obìnrin, ẹ máa guide nǹkan tẹ̀mí. Tẹ́ ẹ bá guide nǹkan tẹ̀mí, anybody can overtake anytime. Kí ni mo sọ fún yín? Anybody can overtake anytime. Tọ́ bá ti overtake, wọ́n overtake nìyẹn. Ìlú tá a wà yìí, even throughout the world, o ò lè fi ọkọ ẹ̀ sílẹ̀ kó o expect pé ẹni tó fẹ́ yẹn náà ló máa jẹ́ ṣọ́ba lójú. Òun náà ni nǹkan tó wá tèmi rí tó mi ò kàn láìkì nínú gbogbo kíní drama yẹn ni pé ibi tí ẹ̀yàn ọmọ èyí kan wá ń ṣe ọlọ́mọ ló lọ́kọ. You stop what see, let me tell you, tí èèyàn bá wà ní olórogún tí ẹ nídìí gbogbo yẹn, it's like bí ìgbà tí ẹgbẹ́ attack wọlé ẹ fẹ́ máa jà. Ká ní irú ìyàwó tó wà lé yẹn kóun náà jẹyàn kò dẹ́ ṣe bí ìyàwó ẹ̀ ṣe wà yẹn. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé kò ń ṣe tẹnu bí wọ́n ẹ̀ ṣe wà yẹn, ṣé kò ó níṣẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ lọ go and profile her. Ó níṣẹ́ ẹ̀ lọ́wọ́, she's rich kó tó marry. Ṣóye yín bí wọ́n ẹ̀ ṣe níṣẹ́ ẹ̀ lọ́wọ́ yìí kó wá jẹ́ èèyàn tó ń kú ọ̀rẹ́. Èmi bí mo ṣe wà yìí, ẹ wò mí, mi ò lọ́rẹ̀ẹ́, mi ò mọ̀ ọ̀rẹ́ yàn ni, mo try ẹ̀gan mi mọ̀ ṣe ni. Tó bá jẹ́ ni tó ń kú ọ̀rẹ́ tó ń ní èèyàn, báwo lẹ fẹ́ sí? But she choose peace for herself. She's doing her thing. Ìyẹn ò mátà kẹ́ máa ní àwọn tó lọ ṣàwọn kan jọ ó káwọn èèyàn jọ, kò ń ṣe yẹn. Ẹ má máa ṣe bẹ́ẹ̀ yẹn mọ́, kò dáa. Alájà kejì, alájà Títí, she's so beautiful. Alájà wà láàrin ọjà, ó ń tajà, ó náwọn ọ̀rẹ́ tiẹ̀. Ẹ mọ báwọn aláṣọ ṣe máa ń dó tira wọn, which is very beautiful. Ẹ má máa wòye pé bóyá ẹnìkan kò dá. Ṣé ẹ ti rí tí mo rí tẹ̀ ṣe ọlọ́mọ ló lọ, ẹ má máa sọ kò dáa bí ìgbà tẹ́ ń gan ọ̀yàn ni. Kò dáa. Èmi ò láìkẹ́ ọmọ máa ṣe torí ọmọ kẹ́ máa fi ọmọ ṣe kí. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé, ẹ má máa dá sọ̀rọ̀ lé onílé mọ́. Bí Alhaji ṣe wà yẹn, Alhaji is a legend ní Nàìjíríà. Tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ tètè mọ̀. Níbi tí màá yẹn gbé ṣe orin yẹn tó gbé kọrin dé tó gbé ṣe ayé ẹ̀dẹ̀, ó possible kọ́ ẹ pé kó jẹ́ àwọn obìnrin tó ń bá wọn kó ti máa sọ pé máa kóbìnrin dáná fún ẹ àbí jẹ́ kóbìnrin, kó jẹ́ pé gbogbo wa náà ní Yorùbá bóyá ibi ìṣọ́ra ló fi bá rẹ̀ ibi tó gbé wà yẹn. Put that man into your shoes. Put Ayinde into your shoes. Olórí ọmọọba ó fi tọ̀ọ̀tọ̀ dárúkọ yín, just put him into your shoes. Ní ti gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sí, some of us we don't need it. Gbogbo àwọn eléré wa tó ti ṣe dáadáa nínú ìlú, tẹ́ bá rà Alhaji Ayinde Marshal, tẹ́ bá rí kí lorúkọ Saheed Òṣùpá, tẹ́ bá rí àwọn Pasuma, Obesere, gbogbo wọn, all of them wọ́n ṣe dáadáa in the society. But ibi káwọn èèyàn kan ká máa ti ṣe kí nǹkan ti ṣẹlẹ̀ kẹ́ ti máa ṣe rivalry, are you team this, I'm this kan, are you kìíní kan, kí lẹ fẹ́ gbà? Gbogbo ẹ̀ ń ṣe yìí
kò work well yẹn nǹkan fẹ́ kọ́ lórí àfihàn láti fi ọkọ mi kó ṣe kò work well ẹ má máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ọ̀rọ̀ àǹsà ìgbà táwọn èèyàn kan ọdúnwé aṣọ títí jẹ́ kọ́kọ́ ra fi bí ra pepper chicken lẹ́gbẹ̀ẹ́. Fún wa ní pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú àdìsá àwọn oníṣòwò kù ilé ẹ̀dín nípa ẹ̀kú méjì ni. You understand? It's actually love for community. There are some things you don't need. Need kẹ́ máa ṣe. Ẹ fẹ́ balẹ̀ onílé jẹ́ ni. Ẹ fẹ́ dàárín àwọn èèyàn rú ni. Bí Aláàjì ṣe wà yẹn ká ní wọ́n ti ń fẹ́ fétí àyẹn padà ká ní wọ́n fẹ́ra wọn padà kí lẹ jọ yín ká ní wọn ò fẹ́ kí lẹ jọ yín gbogbo wàhálà yẹn kò ń fa wàhálà yàrá àǹtí à ẹ má máa jẹ́ ká máa gbé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ lé onílé kẹ́ máa gbé ọ̀rọ̀ lé onílé rù mọ́ ẹ ń dá lé onílé rù ẹ ń ba nǹkan jẹ́ fáwọn èèyàn ẹ tún wá wo olórin rádaràda ẹ̀yin olórin yẹn kí ló dé kí lẹ fẹ́ gbà tẹ́ bá wo woman rọ́pò yẹn to be sincere she's cool-headed kí ló tẹ́ èèyàn ṣe máa ń fún àwọn èèyàn ní wàhálà báyìí ṣé ọ̀ràn ni kéèyàn fẹ́ ọkọ ni ṣé ọ̀ràn ni gbogbo aláwa ń bíbà àwa lórí social media all of a sudden a kàn gbọ́ pé Alhaji àti àwọn ohun òsì mọ́ tẹ́ bá lọ wo story yẹn dáadáa it was not immediately Alhaji remarry ẹ lọ wo story wọn yẹn dáadáa nobody knew nǹkan tó ṣẹlẹ̀ láàrin inú ilé wọn which sí àwọn méjèèjì tí mo dẹ̀ on show maturity yẹn nobody knew what was happening. Immediately tí ọ̀rọ̀ Emmanuela tó surface báyìí wàhálà dé ni Alhaji lọ fẹ́ Emmanuela wọ́n fẹ́ ní ìṣúlọ́kà wọ́n fẹ́ tí wọ́n pèrò jọ tí Alhaji pé àwọn èèyàn Alhaji wọ́n lọ fẹ́ Emmanuela ní ẹ̀gbálẹ̀ ni Alhaji ò hide ìfẹ́ ẹ tẹ́ tí ń zis lẹ́ni oṣù níyàwó Alhaji tàlàjì sọ pé ìyàwó rẹ̀ tó bá di lára Alhaji lè túbẹ́ lómi yẹn ò kàn wá tọ́làjì náà bá dẹ̀ ti sọ pé òun àti fẹ́tí àwọn ti wà papọ̀ tá a mọ̀ tá a dẹ̀ mọ̀ àbí tán mọ̀ ìyẹn kò kún anybody. But I will just advise my sister Emmanuela àti Alhaji Fẹ́tí àyẹn pé ẹ jọ̀ọ́ tó bá possible ẹ ṣe sá fáwọn ọ̀rẹ́ wèrè tó máa ń ṣe oríṣiríṣi yẹn ibi téèyàn ti bímọ sí ibi tẹ́ ti bímọ sí èèyàn ọmọ Alhaji Ayinde tẹ́ ti dàgbà yẹn ẹ wá àlàáfíà fún bàbá yẹn ẹ wá àlàáfíà fún bàbá yẹn ó bẹ̀bẹ̀ ni ẹ̀yin èèyàn tó jẹ́ pé èèyàn mi tó gbá sí I will call you back ọ̀rẹ́ mi ò dá ọlọ́pàá bá ń bá mi àwọn èèyàn bá ń bá àwọn pátá mo wọ live chat mo wọ live chat I will call you later. Ṣé kò yẹ yín ń tèmi rí lórí ọ̀rọ̀ yẹn
ẹ gbójú ẹ fàlájì lẹ̀ ẹ yẹ kàlájì live peaceful life ẹ yé máa gbé àwọn ọ̀rọ̀ níwò yàtọ̀ sí àlàjẹ́ yìí ẹ má máa ba ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń gbé ọ̀rọ̀ nílé onílé tẹ máa sán tán tẹ máa fi ba nǹkan jẹ́ kó dà Yorùbá la pera wa ẹ jọ Yorùbá la pera wa ẹ jọ fàlájì rẹ ẹ kú enjoy marriage ẹ kú enjoy peace of mind ẹ fi sílẹ̀ kò easy ẹ̀yin tó jẹ́ pé bàbá yín máa fẹ́yàwó yẹn tí àwọn bàbá yín bá fẹ́yàwó tí àwọn bàbá yín ò fẹ́ àwọn ìyá yín mọ́ àbáwọn ìyá yín ti kú àwọn bàbá yín wá fẹ́ ẹlòmíì fún yín wọ́n wá fẹ́ ẹlòmíì so kí n ṣe gbọ́dọ̀ ní gbọ́dọ̀ pẹ̀tọ́ mi gbọ́dọ̀ mọ orísun tẹ̀lé fún kí the same Bọ́láńlé Adéṣínà Bọ́láńlé Mọ́rẹ́níkejì the same thing fit happen the same thing that happened in that party has happened to me when my husband girlfriend and one of my husband came to do pepper dem I born boys for this man but I had it now that the lady don japa see yẹn story ọjọ́ mi ni èyí tá a sọ lọ́wọ́ ẹ̀yin ọkùnrin ẹ̀yin èèyàn ṣe bá rí pé àwọn parents àwọn màmá yà bàbá wọn sí ọkọ wọn tẹ́lómi wà ń fẹ́ wọn ṣé peace ni bàbá yín lè fẹ́ àbí peace ara yín ẹ̀yin ọmọ tẹ́ máa bá àwọn parents yín ṣe àwọn màmá yín ṣe competition yẹn ẹ jọ fún wọn ẹ kò easy but if you really love your mom your dad I mean if you really love your dad ẹ jọ àwọn obìnrin tó ń fẹ́ àwọn bàbá yìí most of them wọn kò wọ́n àti fẹ́ ọkọ mi ẹlòmíì bá rẹ̀ ń condition bẹ́ẹ̀ obìnrin míì nínú kó jẹ́ pé ọkọ ẹ̀ ti kú obìnrin míì inú kó yá kó wọn àti ọkọ tó kọ́kọ́ fẹ́ kọ́ máa wà compatible tàbí wọ́n wé ọ̀dọ̀ ẹ̀dà nǹkankan ló dà wọ́n rú bọ̀ wọ́n wá fẹ́ bàbá yín nǹkankan so wọ́n pọ̀ nìyẹn ẹ jọ ẹ máa gbégbé àlàáfíà torí èèyàn ti yín gangan Ọlọ́run ẹ jọ ṣẹ́rí tẹ́ ìfúnra yín tẹ́ bá lọ wo àwọn videos because lánàá I was busy ó ga jù ẹ̀yin ni wọ́n táwọn ṣe so lánàá yẹn I was busy but ṣẹ̀mọ̀ later it was late in the night late tí mo ṣẹ̀ wọ́n wá pé ẹ jẹ́ fún mi ní update àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ làwọn èèyàn ṣe ń sọ náà ṣe ń ṣe ẹ jọ ẹ má yẹ káwọ obìnrin máa ṣe ọ̀tá ara wa mọ́ mo bẹ̀ yín ni. pẹ́pẹ́kẹ́ lẹ́pẹ́kẹ́ lóhùn agogo bódìgbà bódìṣẹ́ lóhùn arére òròkìlà wa TV lógbòde ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi èmi àpèkẹ́ àjọbàtà ọmọdé ọmọ bàálù ràwọ̀ ìjẹ́ ti gbọ́ nípa TV tó gbòde òròkìlà wa TV òun lọ́gbòde òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀tún yáyá ẹ̀tún kiri wá kẹ́ẹ̀yà lọ sí òròkìlà wa TV kẹwà gbádùn àwa kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí ń bẹ̀ gbogbo ẹ̀ níbẹ̀ ń bẹ̀ pátápátá àṣà wa ní ìṣe wa ní bó ṣe yẹ ká máa ṣe gbogbo ẹ̀ níbẹ̀ ń bẹ̀ pátápátá Àpèkẹ́ Ògbó ní sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀ Àpèkẹ́ Ògbó lọ sọ bẹ́ẹ̀ wọn yóò òwì kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín ẹ̀yin olólùfẹ́ wa kò ní tán lọ́wọ́ yín.